Africa Content TV. Alhamdulillah alladhi lam yakun lahu waliyyun min az-zulli wa kabbiruhu takbira. Ọpẹ́ dúdú tí Ọlọ́run bá ní ṣe ọba tó já sí pé ní gbogbo ayé ní kó sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ Ọlọ́run kò sẹ́ni tó bá ní kó sọ̀rọ̀ tiẹ̀ lọ gbogbo ayé gbogbo olú pátápátá ọ̀dọ̀ Ọlọ́run là á gbé bùkátà lọ Ọlọ́run ò ní bùkátà tí ó gbé lọ́rẹ̀ nìkan ní kó bá tó tóbi lọ́rẹ̀ ká máa gbé tóbi ní ẹ̀sìn Ọlọ́run. Alhamdulillah alladhi sadaqana wajhahu wa razaqana al-arda yatabawwa'u min al-jannati mulkan kabira. Godiya ta tabbata ga Allah madaukakin sarki wanda ba shi da ba shi da uba ba shi da uwar ba shi da yan uwar ba shi da yan uwar ba shi da dangi ba shi da amini ba shi da komi sai Allah shi ne kadai a cikin mulkinsa ọba náà olóṣè oore ńláńlá yìí fún wa ó fẹ́ àdéhùn rẹ̀ fún wa ó pé wa fún kílẹ̀ rẹ̀ à ń tẹ à ń mú nínú ọlọ́run àti nínú bẹ́ẹ̀. Alhamdulillahi alladhi faddala al-muslimina ala kathirin min ibadihi tafdilan kathira. Alhamdulillah
ilé lọ́wọ́ bàbá wa yìí tí ń sì bá wọn tukọ̀ lọ́rin ọlọ́mọdé wọ́n pàdé láyé. وأقسم باليوم والشكر على نعمة هذا اليوم المبارك الذي كان يوما مشهودا ومشهورا. àwọn dúpẹ́ àwọn ènìyàn ọlọ́run lórí oore ọjọ́ òní tó bá wọn láyé tó bá gbogbo wọn láyé òye oṣù méjì sẹ́yìn àwọn ọ̀ràn kan rẹ̀ oṣù mẹ́ta sẹ́yìn àwọn ọ̀ràn kan rẹ̀ oṣù mẹ́rin sẹ́yìn àwọn ọ̀ràn kan rẹ̀ ọlọ́run wá ṣe lóore tí gbogbo ayé rí tọ́lọ̀ fọwọ́ sí tí bàbá ọba àdúrà ló tó sọ díẹ̀ nínú wọn náà ọlọ́run àwọn dúpẹ́ lọ́wọ́ ọba oore náà ọlọ́run mọ́jọ́ ọba jẹ́ tí bàbá ọba àdúrà náà ọlọ́run mọ́jọ́ ọba jẹ́ tí gbogbo ìjà náà gbogbo olúlọrin ọlọ́run yà máa lọ síwájú wọn dà wẹ́yìn. عباد الله اعلموا ثم أيقنوا أنه من أخذ الحمد والشكر نعمة إلا وأصبحت ثمارا وأجورا. gbogbo ẹni tó bá ṣe pé ní oore tó bá mi ṣe fún ìtẹ́ ìgbẹ̀yìn ẹ̀ ìtí ṣe lẹ́yìn oore nì ìní ń dúpẹ́ ìyìn ọlọ́run kò sí ìkẹ̀kẹ́ tó ṣẹlẹ̀ sí oore nì yóò tún fèsò tó pọ̀ tó tóbi oore ló tó pọ̀ sí. ومن أوتي الحمد والشكر بنعمة إلا وأصبحت سرورا وبورا. kò fọpẹ́ sí kò máa dúpẹ́ lẹ́yìn rẹ̀ ìjọ ṣẹlẹ̀ sí kò sí kankan tí ó rí òfò ní ó rí àgbákò ní ó rí ìbànújẹ́ ló gbẹ̀yìn kan. Ibadallah. Yẹ́rù sí ọ̀rọ̀. Ibadallah. Ẹ̀yẹ́rù sí ọ̀rọ̀. Ibadallah. Ẹ̀yẹ́rù sí ọ̀rọ̀. Inna Allah yukhatibukum fi mukafi tanzili ba'da a'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Ya ayyuhallazina amanu taqullaha wa qulu qawlan sadida yuslih lakum a'malakum wa yaghfir lakum dhunubakum wa man everything Allah gives you to you supposed to do. Àwọn ènìyàn ọlọ́run máa ń kìlọ̀ fún wa ń bá wa sọ̀rọ̀ wípé ní ẹni ẹrú sí ọlọ́run ẹgbẹ̀rún wa gbọ́ ẹ máa sọ̀rọ̀ dáadáa ẹ máa ṣiṣẹ́ dáadáa ẹ máa wọ́n lórí lọ́dọọdọ́ ẹ sì máa tẹ̀lé tọ́lọ́ ẹ tẹ̀lé tàbí ẹni bá ṣe bẹ́ẹ̀ yóò jèrè láyé yóò jèrè lọ́rùn. Ibadallah astaghfirullah lidhunubikum fa in astaghfirullah li dhanbi innahu kana rahiman ghafura. Bàbá wọn ni ẹran ọlọ́pàá oníjì lọ́dọ̀ náà tó fi gbogbo ẹ̀sẹ̀ yín àwọn náà wà foríjì tó fi gbogbo ẹ̀sẹ̀ wọn dájúdájú náà bá wà foríjì ọlọ́run ní foríjì ní kẹ́ni ọlọ́run bẹ̀rẹ̀ ayé ti foríjì wá. Alhamdulillahi hamdan kathira. Ọpẹ́ nínú tí ọlọ́run bá ní ṣe ní ọpẹ́ tó pọ̀. Wassalatu wassalamu ala man kana mushiran wa mushara. Àṣìṣe àṣàlátù à ń tọrọ kí àti ìgẹ̀ fún aṣíwájú wa ẹni tó bá mi tọ́ka rẹ̀ sí wa yí pé ní ẹni mọ́ wọ́n sì yín ní Ànábì náà wá tọ́ka wa lọ síbi táàsì táàbù lójúdu rẹ̀ ọ̀rọ̀ òun náà l'Ànábì Muhammad. Ibadallahi Ẹ̀yin ẹrú sí ọlọ́. ìlàmú Ẹni ọmọ àmọ̀dájú o. anna min a'zamil amanati allati yamiluha al-insanu Nàtàlì ìmàmà ẹlọ́mà ìtọ́ tóbi jù nínú àmánà tó lọ bá máa gbé fọ́mọ ènìyàn ilẹ̀ gbé láwọn lórí yìí o. Ẹ ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀. fa inna fi amliha khataran mustatiran laqad qala subhanahu wa ta'ala. Ìṣẹ́ rí bẹ́ẹ̀ ni wípé ní gbígbé ẹrù náà ó ṣe wúwo tó ewu tó pọ̀ ń bẹ̀ ń bẹ̀ àbí kọ́nà wọn bá wọn gbé abẹ́rẹ́ ń kọ́nà bá àwọn bàbá ẹ̀ máa má gbàgbé ẹrù náà ó sì bá wọn sọ ọ́ kàbí ọ̀dà.
báyìí. Mọ̀dárí sẹ́lẹ̀ kan basmala. Lẹ́yìn tá a wá sọ kúrò lọ́dọ̀ èṣù ẹni ìgbé tá a sì bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run bá àjọká yóò máa sọ̀tọ̀. Inna aradna al-amanata ala as-samawati wal-ardi wal-jibali. فأبينا أن يحملناها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. Lórí adágbègbè rẹ̀ kà fún wa yìí pé ní ọlọ́run yìí mo ti àmánà mo tì í sí sánmà méjèèjì mo ti àmánà mo tì í sílẹ̀ méjèèjì báwo òkè ṣe tóbi tó ná láyà tó mo ti àmánà sí wọn gbogbo wọn làwọn ò lè gbé wọn làwọn ò lè wú wọn lè tó àwọn lè lè ṣe wù àwọn ọmọ èèyàn wá tẹ́lí sí ọmọ èèyàn bá wù tíbi tó ka ìwé ní ọmọ èèyàn alákòsí ni aláìmọ̀kọ́ ọmọ èèyàn gbogbo ọmọ èèyàn àwọn làárù àmánà làárù lórí àbẹ́jọ́ bá wù tọ́lọ́ bá ti pẹ̀lú ẹ̀ tọ́lọ́ bá kún títí bẹ́ẹ̀ náà ọlọ́wọ́ bá ṣe é bá wù bàbá ìlú ọ̀gbọ̀n kò bá yín ṣe é. Ìbádọ́lá al-imamatu laysat tashrifan wa fakhran. فحسابا يسيرا أو حسابا عسيرا. Ẹ̀rí tààdì láwọn lórí yìí, ìgbékọ̀lé lọ́wọ́ kan ní tó jẹ́ sí pé ní lẹ́yìn rẹ̀ èyí ó dìde gbé níwájú ọ̀dọ́. Yóò ṣe sínú rẹ̀, bó bá ṣe dì í, bó bá ṣe ṣe, yóò ṣe sínú rẹ̀. Ìṣúná ni ó lè wá rọrùn, ó sì lè jẹ́ sí pé ní yóò lè ọlọ́run má ti wọlé lé fún bàbá rẹ̀ máa bá láti wọ́n ní ọkọ̀ pẹ̀lú nínú ẹ̀ lọ́rùn. Àkọ́ni tó àlọ́ Rasulullah sallallahu alaihi wasallam tí máa ń wúyà àdìrú máa fún wa. Pàápàá agbẹ̀dáwá látọ̀dọ̀ aṣíwájú wa ọ̀gá wa Nàbíyà Muhammad nínú àwọn àdúgbò ọ̀rọ̀ rẹ̀ tí ń sọ wáyé pé kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi. gbogbo yípa pátápátá adarajẹ̀ ní ìwọ́jọ́ ọ̀dọ̀gá mọ́sálásí ìmáàmù adarajẹ̀ ní ọ́ ọ̀dọ̀gá lẹ́rẹ̀ adarajẹ̀ ní ọ́ ọ̀dọ̀gá nínú ẹgbẹ́ rẹ̀ adarajẹ̀ ní ọ́ ọ̀dọ̀gá láwùjọ rẹ̀ adarajẹ̀ ní ọ́ fẹ́yà nínú ilé rẹ̀ tó o ti ń sọ̀gá lórí ìyàwó rẹ̀ àbáwọn rẹ̀ adarajẹ̀ ní ọ́ gbogbo ẹ̀ lọ́ba mi ò béèrè kò ní sẹ́kù kan tí ò ní béèrè lọ́wọ́ inú ìgbà ìgbà. وقال صلى الله عليه وسلم مرة أخرى àlọ́bí òkúdáké láti mọ rírì ìgbẹ́ gbogbo ẹni abájú ti ẹ̀rọ aṣíwájú ọmọ ìgbẹ́ ní òun ti rú nǹkan àlọ́bí òkúdáké báyìí. ما من أحد يستعين له رعية يموت وهو غاش لرعيته إلا حرم الله عليه الجنة. ọ̀gá àwọn aṣíwájú wa àlọ́bí Muhammadu àlọ́bí ní kò sí ẹrú kan táwọn á kó àwọn èèyàn kan sábẹ́ rẹ̀ ike máa sọ̀gá lé wọn lórí bóyá pírẹsidẹ́ǹtì ni bóyá gọ́fúnà ni bóyá chairman ni bóyá kọmíṣánná ni bóyá ìmáàmù ni bóyá aṣíwájú ẹgbẹ́ kan ni bóyá aṣíwájú ìjọ kan ni bóyá aṣíwájú ilé kan ni ìjọba bá kú ọba lọ kú pẹ̀lú wípé ní ó ti jàǹbá wọn ó ti jí àmánà wọn ó ti jàǹbá wọn kò dárí wọn pẹ̀lú ìbẹ̀rù ọlọ́ọ̀ba alẹ́ ọmọ ó lè lọ má lọ dájú gbogbo ọ̀rọ̀ aṣíwájú bẹ́ẹ̀ inú dáàbò náà lọ́wọ́ nígbà ìgbà. وما روي عن أبي ذر الغفاري رضي الله عنه أنه طلب من النبي صلى الله عليه وسلم أن يوليه ولاية فقال سيدنا وحبيبنا محمد. alẹ́ Muhammad wọ́n fi gba ẹ̀gbẹ́ wá látọ̀dọ̀ ìzáre àgbàfọ́ọ̀lì ọ̀bẹ nínú àwọn sàbẹ̀ Muhammad tó tóbi níjọ́ kan ọlọ́ọ̀gá ànábì ó ní òrà ànábì wọ́n fẹ́ kó obìnrin náà ṣe gọ́fúnà
wa ọ̀gá wa olólùfẹ́ wa ẹ̀gbọ́n tó fún mi sí. يا أبا الذر إنك ضعيف وإنها أمانة. Alábìnrin ilé Abudari fún wọn dáadáa ọ̀nà nírọ̀ ó lè gbẹ́rù aṣíwájú nítorí pé ní ìgbẹ́rù aṣíwájú àmánà tó tóbi ní àfọkànká tó tóbi ní táàrin tí ó lè dáwájú. وإنها يوم القيامة خزي وندامة. Bàbá ti rú ẹ́ tó rí iṣẹ́ bó ti yẹ kó o ṣe tó bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ tó o sì rí iṣẹ́ tó bá tó ká ìkìyàmà ọ̀daràn ìbànújẹ́ àdójútì àbùkù ìyà yóò jẹ́ tiẹ̀ tó bá dìjọba. إلى من أخذها في حقها وأدى الذي عليه فيها. Ẹni tí ìyà ò ní jẹ́ tiẹ̀ tábẹ́lútì ò ní jẹ́ tiẹ̀ tí àbùkù ò ní jẹ́ tiẹ̀ níjọ́ náà òun lẹni tó bá dá sí pé ní ó mú àyè náà ìdásíwájú náà ó mú dáadáa gbogbo ìwọ̀ tó tó sí ó tẹ́ mẹ́ ó sì pé ìwà àwọn èèyàn ó sì ṣe tọ́nà ọba ní ó ṣe mẹ́ ó ṣe dáadáa tó bá ní ìyanjú dáadáa òun nìkan ni ò ní sínú ìyàrá náà bùrú dáadáa. عباد الله Ní o sì wọ́n. فمن تولى إمامة مسجد أو محلا معمورا. فليتق الله في من استرعاه الله عليه. فإن الله كان رقيبا سميعا وبصيرا. Òun lẹ́nu kejì rẹ̀, tẹ́ ẹ bá tẹ́ méjì, òun lẹ́nu kẹta, tẹ́ ẹ bá tẹ́ mẹ́ta, òun lẹ́nu kẹrin, bọ́ bá jáde lé, òun ló fi lẹ̀ lé, bọ́ bá tún mẹ́ta, ó tún bá ń nà. وليكن العدل ورحمة نصيرا وظهيرا. Ó sì jẹ́ nǹkan gẹ́gẹ́ sí pé ní ló promote justice, ìṣedéédé tó o bá ti dáyé náà, jẹ́ni tí ó máa ṣe déédé, jẹ́ni tí ó máa ṣàánú, jẹ́ni tí ó máa rìnàánú, tí ó máa gbàwé ìyánú, má jẹ́ni tí ó fọ́lá rẹ̀ gbàwé ìyàn nínú jẹ́ kọ́ jẹ́ni tí ó máa jára láti máa wí. وليبتعد عن الظلم والجور فإنه كان حوبا كبيرا. Ọlọ́pàá ti gbé ọ̀sẹ̀ lórí ìmáàmù ni àwọn oríta jìnnà sí àbòsí, jìnnà sí òjò ṣíṣe torí pé ní gbogbo ẹ̀ náà bá ṣàbòsí tó lè gbóró ó fi pamọ́ ní o yóò padà wá kẹsàn-án rẹ̀ wọ́n fún ọjọ́. اللهم Ìdá ọlọ́wọ́ bá o, اللهم ìdá ọlọ́wọ́ bá o pè ó àjọyọ̀ náà. أنت ولي السماوات والأرضين. Ìwọ lọ́wọ́ bá ìwọ olùkàyà sí sánmà àti ilẹ̀ ìwọ lọ́dá wọn ló ti ṣètò wọn. أنت ناصر المستضعفين. Gbogbo ọ̀dẹ́ ẹni tí ò lágbára ìrì ọlọ́ọ̀bá lọ́ba tí ràn wá sí. انصرني Ọlọ́run o, mo bẹ̀ ọ́ ẹ̀rù ní kúrò rẹ̀.
ayé wa ẹ̀sẹ̀ á nà má. وعلى الوجه الذي يرضيك عنا بيناتنا ويوما عبوسا قمطريرا. báwo ṣe lórí ojú ọ̀nà tó dájú pé ní ọwọ́ ìgbàlódé sí wa gbogbo ìgbésẹ̀ tá a bá ń gbé tí ó jẹ́ ìgbésẹ̀ tí ó ìgbẹ́ ìwọ náà máa ń nínú rẹ̀ ó kù sí tí ó sì bá wa ṣe dáadáa tó yá sí pé ní tó bá ti yọ wàhálà ẹjọ́ fìtínà ìyọ́ ọ̀dẹ gbogbo tó yọ wá kó lè dábàá kọ́ tẹ̀lẹ̀ báwo a ti dàbá nílẹ̀ náà tó lè fi wá sínú àwọn tó ṣègbè níjọ́ náà ọlọ́pàá wa ṣe bẹ́ẹ̀. اللهم انصر اميرنا امير المسلمين. ọba àdúrọ̀rin lèmọ́ ní sábà lèmi náà ń ṣe kí ìròrí ọlọ́wọ́ bá á ti ọ̀ báwa ṣàlékún àrẹsẹ̀ rẹ fún wa báwa ṣàlékún àlàáfíà rẹ fún wa báwa ṣàlékún orí rẹ fún wa báwa ṣàlékún dáadáa rẹ fún wa báwa ṣàlékún ìtọ́sọ́nà rẹ fún wa ọ̀nà àjọyọ̀ àwọn ọmọ rẹ. نصرا عزيزا. táwọn ẹsẹ̀ tó tóbi náà pé à ń bẹ̀wọ̀ náà tó bá fi kún fún bàbá wọn bàbá lọ. وطول عمره والعافية دائما. ọlọ́run wa ṣàlékún ẹ̀mí gúngùn àlékún àlàáfíà ní gbogbo ìgbà tí bàbá wọn fi jẹ́sẹ̀ yìí ọlọ́run wa ṣàlékún rẹ̀ fún ẹsẹ̀ amínà. والسلامة من كل الأمراض والأسقام. gbogbo tí ìjà rẹ̀ gbogbo tí ìjà ìsàn wọn lọ́tọ̀ làìsàn ọ̀tọ̀ làárẹ̀ ọlọ́run la bàbá wọn bàálù lọ́rẹ̀ àgbègbè àgbègbè rẹ̀ kúrò ní gbogbo àìsàn bẹ́ẹ̀ mọ́jọ́ kà wọ́n. واحفظ لهم حاكم هذه الولاية. àtúnbẹ̀ lọ́run gómìnà ìlúwa yìí ọlọ́ba dáàbò rẹ̀ bò wọ́n. وهديه إلى سواء الصراط. ọlọ́run máa bá ọ̀nà mọ̀ wọ́n ọ̀nà tó kọ́ tọ́kọ́ pọ́ùn lọ́nà tiẹ̀ lọ́nà tàbí Muhammad wọ́n jà wọ́n sí rìn bí wọ́n bá ọ̀nà mọ̀ wọ́n fún wọn máa rìn. اللهم انصر سلطاننا سلطان المسلمين. lẹ́ẹ̀kan sí bàbá ọba àdúrà àti gbogbo àgbègbè rẹ̀ ọlọ́ba sàràsí fún yín ọlọ́ba ara yín ṣe sàlékún àlàáfíà yín sàlékún gbàdúrà yín sàlékún orí fún yín. وانصر علماءه ووزراءه ووكلاءه وعساكره إلى يوم الدين. gbogbo àwọn àfáà àwọn àyímọ̀ àwọn imam tí wọ́n ń lọ kiri ká bàbá ọba lórin báwa ṣàdásí báwọn náà gbogbo àwọn olóyè ọba báwa ṣàdásí fún wọn àwọn dáúdù báwa ṣàdásí fún wọn àwọn mọ́gàjí báwa ṣe fún wọn àwọn ọbalẹ́kùn báwa ṣe fún wọn gbogbo àwọn olóyè ọba kódà àwọn dògàrí ọlọ́ba ṣe fún wọn báwa ṣe àràṣe rẹ fún gbogbo wọn lápapọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọba lónìí. وقد السلامة والعافية علينا وعلى الحجاج والغزاة والمسافرين والمقيمين. ọlọ́run àlàáfíà tó pọ̀ kádàrá rẹ̀ dáwà náà lórí kan fún wa lálàáfíà ìlú wa lọ́kànbalẹ̀ gbogbo àwọn tó ń gbé nípa ọlọ́run bá wa lé wọn jìnnà ọlọ́run bá wa káàlẹ̀ wọn ọlọ́run bá wa gbé wa lékè gbogbo wọn lẹ́yìn náà gbogbo àwọn alálàájì àwọn tí wọ́n ti lọ tí wọ́n ti dé ọlọ́run bá fi sọ̀rọ̀ sọ wọn gbogbo àwọn tó yá sí pé wọ́n jagun bẹ́ẹ̀ náà tọ́lọ́ wọn bá onílé ni àlejò ni gbogbo wa pátápátá nílùú Ìlọrin nílùú Kwara ní Nàìjíríà ní gbogbo orílẹ̀-èdè Islam ọlọ́run fi wá lọ́kànbalẹ̀ lápapọ̀. ببارك وبارك من أمة سيدنا محمد أجمعين. Ní gbogbo omi káàdì wọ́n máa Muhammad bá wà, wọ́n wà lórí ọ̀dà ni, wọ́n wà lórí omi ni, wọ́n wà níbi kan ni, gbogbo omi wọ́n bá wà lóhùn máa Muhammadu. Ọlọ́run o, àlàáfíà tó pọ̀, ìfọ̀kànbalẹ̀ tó pọ̀, oore tó pọ̀, ọlọ́run máa ṣe fún gbogbo wa lápapọ̀. عباد الله. إن الله يأمر بالعدل والإحسان. Dájúdájú ọlọ́ba ó pa wá láṣẹ wípé ní ká máa ṣe déédéé ká máa ṣe dáadáa. وإيتاء ذي القربى. Ọlọ́run pa wá láṣẹ wípé ní àwọn tó bá súnmọ́ wa ká máa ṣe dáadáa sí wọn. وينهى عن الفحشاء Ọlọ́run kọ̀ fún wa والمنكر ìwà abú ìrìn ibú iṣẹ́ tó ọlọ́run ní á jìnnà sí i. يعظكم لعلكم تذكرون. A ƙarshe muna meka bigiramu zuwa ga Allah
wanda kwafi sarki kuma da mutanen da suka halarci wannan taro da sarakuna malamai a tijarai hakimai masu ilimi masu kudi masu kudi masu jayi masu girma masu da kun sani Allah ya gini sai da alibai ne kuma ba sabu wani sabu ne ba da wani kuri da wata rai da ونحن وورثني وورثكم جنات وحريرا. Gbogbo wa sálì jẹ́nà onídẹ̀ra àjẹ́nà tó tóbi pẹ́ẹ́pẹ́ ní a máa gbádùn nínú rẹ̀ ọlọ́pẹ́ gbogbo wa sílẹ̀. Bàbá rẹ̀ jáde ìgbà lọ́kẹ́.